kí gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo tẹ́tí láǹfààní láti máa wò ní lórí ìkànnì wa ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lẹ́wà. Bẹ́ẹ̀ ò bá gbàgbé a ti sọ lórí ìkànnì wípé àwọn nǹkan tó bá jẹ́ nǹkan ìbílẹ̀ wọn ò ṣe é fi ojú tàbí òye ìgbàlódé wọn ò ṣe é fi túmọ̀. Ihun tó bá jẹ́ nǹkan ìbílẹ̀ a ní láti tọpinpin láti mọ kúlẹ̀kúlẹ̀ ń tóbi, kì í ṣe wípé a máa wá lo èrò tàbí òye ìgbàlódé láti tú. Ọ̀kan lára òwe tí a ti ń pa láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àmọ́ tí àwọn èèyàn ń gbìyànjú láti fi ojú àti ìwòye ìgbàlódé tú kò láòtú pé yẹ̀wò lórí ètò yìí ìṣẹ̀dálẹ̀ fún tòní. Òwe wo wá là ń sọ nípa rẹ̀? Ó yá ẹ̀já lọ lórí ètò. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dá. Ẹ káàbọ̀ sórí àkọ́kọ́ ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà ni. Olúwabùkọ́lá Adélékè ni mò ń jẹ́. Bí òní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin láǹfààní láti máa wò wá, oore pàtàkì tí ẹ lè ṣe fún wa ni wípé kí ẹ tẹ aago ìdarapọ̀ mọ́ kí ẹ fi lè láǹfààní láti mọ ìgbà tí a bá ń fi àwọn fọ́nrán tuntun sí ojú òpó yìí. Òwe omi pọ̀ jọ kà lọ la fẹ́ gbé yẹ̀wò lónìí. Omi pọ̀ jọ kà lọ. Ṣé ẹ mọ̀ wípé ó pẹ́ tí èmi gbọ́njú bá òwe ọ̀hún ni bá a sì ṣe máa ń pa náà ni pé omi pọ̀ jọ kà lọ bó tiẹ̀ ṣe wípé àmọ́ ń tóbi. Àmọ́ nígbà tó tó bí ọdún mẹ́wàá sí nǹkan tí àsìkò yìí ni àwọn kan kóra jọ pọ̀. Wọ́n ní nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò ìpèdè òwe yìí wípé kò tọ̀nà. Àwọn ikọ̀ yìí wá tú wípé ihun tí ó tọ̀nà ni kí wọ́n máa sọ wípé omi pọ̀ ju ìyẹ̀fun lọ torí wípé ìyẹ̀fun là á rò pọ̀ mómi tí fi di ọkà. Àmọ́ nígbà tí a tún wá wo iṣẹ́ olóyè ọ̀mọ̀wé S.B. Bákàrè nílùú Ìlọrin nínú àkọjáde iṣẹ́ wọn kan tí wọ́n pè ní ẹgbẹ́ ìyẹ̀wò, àwọn kọ síbẹ̀ wípé omi ló pọ̀ jọ kà lọ ló tọ̀nà. Ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ti wá pín sórí ìta méjì. Bàbá ṣe wá gùn lé iṣẹ́ ìwádìí nípa rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó jẹ àwa lógún ní ìkànnì láti jẹ́ kẹ́ ẹ mọ ojúlówó ìtàn, ojúlówó ohun tó bí ìpèdè kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàtàkì. Nígbà tí àwa wá gùn lé ìwádìí yìí, ohun tó jẹ́ àbájáde ìwádìí wa ni wípé omi ló pọ̀ jọ kà lọ òun ló tọ̀nà. Ihun tó sì bí rèé. Ṣé ẹ mọ̀ wípé ní ayé àtijọ́ kò sí wípé amóúnjẹ tutù àbí amóúnjẹ gbóná irú eléyìí tá a fi ń dọ́gbọ́n sí ní ti ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá gbé oúnjẹ sínú kúlà bó bá tutù gan ẹ lè microwave ẹ̀ èyí ò láyé sí i. Àmọ́ láyé àtijọ́ tí ò sí gbogbo nǹkan yìí, bàbá kan la gbọ́ wípé ó ní kó wò ó kàn lọ yẹ tàkúté wò láàárọ̀ ló fi kú òǹlé. Kíkú òǹlé tó sì kú òǹlé ìyàwó ti dáná oúnjẹ lẹ̀. Ṣé ẹ mọ̀ wípé àfẹ̀mọ́jú wọn máa jẹ òkèlè nílẹ̀ Yorùbá níbẹ̀rẹ̀ èyí ẹ bèrè lọ́wọ́ àwọn àgbà kí wọ́n fi lè rí okun láti ṣiṣẹ́ oko tàbí iṣẹ́ yòówù tí wọ́n bá fẹ́ ṣe. Ìyàwó ti ro kálẹ̀ baálé lóko kóhùn kàn fẹ́ lọ wo tàkúté ló bá lọ òde títí tí ilẹ̀ fi ṣú. Nígbà bàbá wá dé lálẹ́ ó wá ṣàlàyé fún ìyàwó wá ní ẹ̀yin ilẹ̀ ń lọ pàtẹ́ẹ̀dẹ́ pààlẹ̀ dágbére ó ṣe wá di nǹkan tí ẹ wá lọ tẹ́ ẹ dòwú. Baálé rẹ̀ ní ó mọ̀ bínú pé òun tọ́jú àlà lọ láti tún lọ ṣe àwọn nǹkan míì nínú oko tó wò rí ẹnu òkè òun rí ọwọ́jà ọ̀yà lórí oko àgbàdo òun. Ó ṣá pé tó jẹ́ kó òun pẹ́nu ìyàwó wá ní oúnjẹ tá a ti wá dáná lẹ̀ ọkà tá a ti bá yín rò lẹ̀ látàárọ̀. Lẹ́yìn náà sì mọ̀ wípé àlélùbọ́ tó nǹkan lé tá a fi tu yìí bó láṣẹ wá ṣe ó ní ẹ ṣáàbò òun ṣe. Ìyá wa ní ọgbọ́n tí wọ́n fi máa ń dá nǹkan gbóná ní ìgbà náà ni wípé kí ọmọ gbé omi kékeré omi bíútí kaná kí wọ́n kàn fi yí àmàlà ọ̀hún kí ó fi lè gbóná fún bàbá láti jẹ. Ìyá wa sọ fún ọmọ
lọ dá omi díẹ̀ kaná ká fi yí àmàlà fún bàbá káyé àmàlà tútù ò lè di gbígbóná. Nígbà ọmọ débẹ̀ bára ọmọ ò balẹ̀ ní o bí ò fọkàn sí tí ìyá sọ ní o àwa ò mọ̀. Dípò kí ọmọ ó dá omi kékeré kaná gẹ́gẹ́ bí ìyá ṣe sọ, ṣe ni ọmọ bu omi tó pọ̀ ó bù léná. Nígbà tí ìyá kíyèsí pé omi tó gbé kaná ti tó gbóná, lọ fi àmàlà yí kí bàbá orí ń jẹ. Ó da àmàlà sínú omi ń tòótọ́, àmọ́ omi ọ̀ wá pọ̀ ju ọkà tí ó fẹ́ fi yí lọ. Ìyá wa ní kó wò ó, ọmọ tí ń ṣe wọn ṣàròjú tí àmọ̀ kẹ́ ẹran máa ń ṣe kẹ́ ẹ mọ́ rojú rí kẹ́ ẹ mọ́ bọ́ jẹ́ ọmọ tẹ́ ẹ ránṣẹ́ nìyẹn ṣe gbéra lọ bá pé ó wá ohun tó kọ kí bàbá orí ń jẹra ti tọ́ bẹ́ẹ̀ lẹ̀. Ìyá bá wò nìyá bá kígbe omi tó dá kaná ti pọ̀ ju ọkà tá a fẹ́ fi yí lọ. Ká fi yí ọkà lásán ṣe wá di nǹkan tí ó dáa dúró omi báyìí ó ti dá nǹkan lẹ̀ ó ti jómi ó pọ̀ jọkà lọ kò sì sélùbọ̀ ńlẹ̀. Wípé ó ti jẹ́ kí omi ó pọ̀ jọkà lọ tó ti bà ọkà jẹ́, òun ni ó bí ìpèdè o. Tí ẹ bá sì kíyèsí ìlò rẹ̀ náà, ẹ rí wípé ó bá ti di wípé èèyàn ń gbìyànjú tí ó dàbí pé àwọn nǹkan tí ó ta mọ́ ẹni náà kò jẹ́ kí ìgbìyànjú ẹ̀ ó yọ, kò jẹ́ kí irú ẹni fẹ́ ó jọ ẹni tó ń gbìyànjú. Òun náà máa wípé àrísì gbìyànjú o, omi pọ̀ jọkà rẹ̀ lọ ni. Pé ẹ̀yìn wọn bàbá ò bá sì róúnjẹ jẹ o, omi tọ́mọ dá tó pọ̀ jọkà lọ ó ní ò jẹ́ kí bàbá ó padà rọ́kà jẹ mọ́. Ṣé ẹ mọ̀ wípé bí èèyàn ò bá ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ lọ́dọ̀ àwọn àgbà, máa wò wípé ìyẹ̀fun ni ayé ìsinyìí. Bẹ́ẹ̀ àìsí ohun tí wọ́n fi gbé oúnjẹ kaná gbóná ní ìgbà náà òun ló bí tó fi jẹ́ wípé ọ̀nà tí wọ́n máa ń bá gbà gbé oúnjẹ kaná ni kí wọ́n rọra gbé omi díẹ̀ kaná kí wọ́n fi lọ́ eléyìí tí wọ́n fẹ́ kó gbóná. Èèyàn lè pé wọ́n á mú tí wọ́n fẹ́ kó gbóná wọ́n ó gbé sínú omi tó ti lọ́wọ́rọ́ tó fi lè yí papọ̀. Ní tóbi rèé. Ṣé ẹ rí wípé bẹ́ẹ̀ bá sì ṣe àkíyèsí ẹ rí wípé òye Yorùbá yìí èrò tí ó bí yìí ní ìlànà ìṣẹ̀dálẹ̀ abínibí wa gangan ó jinlẹ̀ ju ti òfégè ìgbàlódé tí wọ́n fọ pé ìyẹ̀fun olómi pọ̀ jù lọ. Mo rò pé ẹ̀yin náà ti rí báyìí pé kí àwọn àgbà ó tó gbé nǹkan kalẹ̀ gẹ́gẹ́ bí òwe, wọ́n mọ̀ ń tóbi. Ìtumọ̀ òun sì jinlẹ̀ gidigidi. Wọ́n fi mọ̀ wípé ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá ti fẹ́ dá ọkà, tẹ́ ẹ mọ̀ wípé ẹ fẹ́ lọ ní omi kínkínní ẹ ní láti lò. Bí omi bá ti lè pọ̀ láti fi lọ ọkà yóò ba ọkà jẹ́ ni. Bẹ́ẹ̀ náà ni bẹ́yẹn bá ń gbìyànjú bí àwọn àtàmọ́ bí àmọ́ bá ti pọ̀ jù lára ẹran kò ní padà jẹ́ kẹ́ran òun ó ní láríjà mọ́. Bí omi tí ẹ bá fẹ́ fi lọ ọkà bá ti lè pọ̀ ju ọkà lọ yóò padà bọ ọkà jẹ́ ni ẹ fẹ́ fún lọ́kà ò ní padà rí nǹkan jẹ mọ́ nù. Ibi tí màá ti máa ṣẹnu ní dédé síbí fún tòní rèé. Mo rò pé bẹ́yìn náà bá ti gbọ́ níta ẹ ti mọ̀ wípé ohun tó tọ̀nà ni wípé omi pọ̀ ju ọkà lọ. Ìpàdé mi àti yín tún di ní ọjọ́ míì, ọjọ́ ire. Láṣẹ Elédùmarè mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, mi ò sì ní bá wọn lọ ti lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì náà ni màá tún bá pàdé ní ọjọ́ míì, ọjọ́ ire. Olúwabùkọ́lá Adélékè Adégbọlá ń dágbére fún yín pé ká fi re pàdé.